Salamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa alaikum assalam. Gbogbo ẹ̀yin bàbá wa lórí ìjókòó ẹlẹ́sà. Mo kẹ́yìn màámi náà ẹlẹ́mà. Mo kọ́kọ́ fẹ́ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ìjókòó yìí torí Ọlọ́run jẹ́wọ́ ara ẹ̀ láàárọ̀ yìí. Mo ti rò pé gbogbo ẹ̀ máa rí bákan bọ̀ a dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Mo fẹ́ sọ̀rọ̀ lórí importance of politics in Islam. First of all, màá kọ́kọ́ sọ̀rọ̀ lórí Islam. Ẹ̀sìn jẹ́ ìfẹ́, ó jẹ́ unity which is àfọwọ́sowọ́pọ̀. Ẹ má bínú òyìnbó yẹn máa pọ̀ ju Yorùbá lọ díẹ̀. Islam is unity which is important as well in politics. Torí àwa tá a wà nínú òṣèlú tá a bá fi tọ́lọ́run ṣe irọ́ là ń pa kò síbi kankan tá a lọ. So a gbọ́dọ̀ kọ́ fi tọ́lọ́run síwájú lórí ohunkóhun tá a bá ṣe. Torí ẹ̀ ni a ti máa mú ẹ̀sìn ní àmú kó wà lọ́kàn wa. Torí tá a bá ń fi tẹ̀sí sí a máa níbẹ̀rù Ọlọ́run nínú gbogbo nǹkan tá a bá ń ṣe. Àìníbẹ̀rù Ọlọ́run á máa mú wa ṣìwàwù. Àìníbẹ̀rù Ọlọ́run kò ní jẹ́ ká nífẹ̀ẹ́ ara wa bó ṣe yẹ ká nífẹ̀ẹ́ ara wa. Kò ṣe gbogbo nǹkan náà ni pé mo fẹ́ di gbá mo fẹ́ di àwo. Láì ṣe pé ìfẹ́ Ọlọ́run wà nínú nǹkan tá à ń ṣe kò síbi kan tá à ń lọ. Yàtọ̀ sí pé unity àti love tá à ń preach. Ẹ jẹ́ ká túbọ̀ máa fi àwọn ọmọ wa sílànà Ọlọ́run. Torí ọmọ tá a bá kọ́ ni ó máa gbélé tá a bá kọ́ tà. Tá a bá dẹ̀ ti ń fi wọ́n sílànà Ọlọ́run, àwọn náà máa tẹ̀lé ìlànà tó yẹ kó tẹ̀lé. Then àwa tá a tún wà nínú politics ẹ jẹ́ ká máa fowó ṣe ẹ̀sìn. Torí tá a bá ṣe ń fowó ṣe ẹ̀sìn àlùbáríkà tá a máa rí gbà ń bẹ̀ òun ṣe kékeré. Torí gbogbo àwọn àfáà wa wọ́n á jókòó wọ́n á ṣàdúà wọ́n á jókòó wọ́n á ṣe oríṣiríṣi ètò àdúà lórí pé kí ìlú lè dáa. Ọ̀nà kan àbí kejì náà dẹ̀ la máa túbọ̀ máa fi appreciate wọn which is pé káwa náà máa dá sí tọlọ́run. So ẹ jẹ́ ká túbọ̀ máa dá sí tọlọ́run kọ́lọ́run lè máa fi àtàrà wa kó lè máa fi ṣe nǹkan rere sínú ìlú. Then mo tún fẹ́ appreciate àfáà wa Sheikh, Rosheed, Rahman, Aremu lèmi máa pè yí tó Aremu lọ́mọ mi, Aremu ni bàbá mi. So Aremu yẹn Aseolohun ó mọ́ mi lẹ́nu. Mo fẹ́ appreciate yín lórí ètò yìí. Kò ń ṣe nǹkan kékeré. Ọlọ́run á túbọ̀ máa kún yín lọ́wọ́. Gbogbo àwọn tó dẹ̀ dìde fún yín náà tí wọ́n wà ń bí ilé yín àtọ̀nà yín kò ní dàrú. Ẹ tí mọṣẹ́ Ọlọ́run ṣe Ọlọ́run wà ní gbàgbára yẹn lọ́wọ́ yín. Àmín. Ẹ wà ní jọra yín lójú o. Ẹ ṣé gan ni sir. Thank you so much and thank you everyone.